kàn wọlé fún ẹ. rárá mà screen phone mi glitch ó dà pé mo ṣe ń sọ̀rọ̀ hit yẹn ti jẹ́ kójú ẹ̀ ṣe bọ́n mo ti clear mà. ìlúwa ní kọ́mọ ó lọ ka oyún lọ mọ́ lọ gbé wáyé ó wù kọlifíkì bẹ́ẹ̀ má ti fẹ́ lè tírètì lọ́kọ̀ tó máa ń ṣẹlẹ̀ kan ni. ń gbọ́. so lọ́ọ̀yà yẹn bá ṣàpariwo mọ́ mi pé why are you saying you are sorry tó fi ọkọ fi lọ bàbá ọmọ kó tó mú school ọmọ sorry is not enough sorry is not enough ọmọ yẹn máa dúró ṣe another jump pending the time kó wọlé fún pre-degree mo ṣe wá dìde fún lọ́ọ̀yà yẹn jọ yẹn pé lọ́ọ̀yà so what is enough is it trading my son's future that is enough is it wasting my son's time that is enough mo ṣáà face enjoy yẹn ṣáà bẹ̀rẹ̀ sí ní sọ àkínwá bẹ́ẹ̀ kò sọ ọkàn so bá ṣáà ṣe ń pariwo mọ́ra wa bá kì í ṣe ní ẹ wo lọ́ọ̀yà ó pè lọ́ọ̀yà ẹ jẹ́ àmà lọ kí Bùkọ́lá máa ràn ọ̀nà àrùn ẹ̀ lọ́wọ́ so bó ṣe bọ́ta ní ọjọ́ yẹn nìyẹn. kò ní ọmọ rán ó kórìíra ẹ̀ tọmọtọmọ kò ní ọmọ kankan rán ló ṣe ní pé kó tó lọ sí another year next year kó dúró another year if not so I'm pending ó fẹ́ bà yé ìyá jẹ́ ó dẹ̀ tó fẹ́ bà yé ọmọ jẹ́ kò jẹ́ bẹ́ẹ̀ lọ orí ló yọ ọmọ máa sọ̀rọ̀ lọ. so àfi bí àwọn èèyàn ṣe wá bẹ̀rẹ̀ sí ní pè mí láti last weekend mi ò tiẹ̀ mọ̀ kankan pé àwọn mi àṣẹ message Bukky please talk to us is that you talk to us mo ti ètè yé mi so mo á ń pick àwọn calls mi pé hello Bukky ṣé wọ́n nìyẹn Akíndé sọ pé o ti kú mo ṣáà sọ Akíndé sọ pé o ti kú. lọ́dà mi blog ní internet. so along the line mọ́mì mi náà ń pè mí pé àwọn èèyàn ń pè àwọn even outside Nigeria pé ẹ sọ fáwọn pé ọ̀tá Bukky ti late mo ṣe wá ní late báwo mo ṣe wá lọ sórí internet lèmi náà ṣe wá ń ka comments series of comments débi pé ó wá sọ pé ìyàwó tóun ẹ̀ṣẹ̀ fẹ́ pé ó ṣe tó ń bóun tọ́jú àwọn ọmọ òun mẹ́tẹ̀ẹ̀ta yẹn àwọn ọmọ tèmi tó wà ní ọwọ́ mi pé torí ìyá wọn ti late láti 2 years ago. ìyàwó tuntun yẹn ṣé ó ti meet àwọn ọmọ ẹ rí ni. mi rírí àwọn ọmọ mi ò rírí àwọn ọmọ ìfijọ́ kan kúrò nìyẹn àkàtà mi rí. ó ní òun dúpẹ́ pé báwọn tọ́jú àwọn bọ́ìsì mẹ́tẹ̀ẹ̀ta. ọmọ mi àkọ́bí tún wá send message sí immediately lọ́ta rí post yẹn káàkiri all over the internet ọmọ mi àkọ́bí send message pé daddy please can you please clear the air on something that is flying around pé about you declaring my mommy dead. Akínláti dá lóhùn pé when we have time we talk okay ọmọ ní talk about what I need a prompt response lórí ó ní I need a prompt response lórí yẹn ó ní when I have time we talk ó ní the number 2 ọmọ ní number 2 why you do say so another person that is taking care of us whereas we are with our mom is our mom that is taking care of us ó kọ́ ni that is my new wife ó ń sọ fún ọmọ bẹ́ẹ̀ lọ́mọ wá ní congratulations on that but you know our mommy still remains our mommy so bó ṣe dọ́mọ ló mọ̀ ní ẹwà kọ́ I am busy so dèní. guys another thing to forward lady tó gbé lọ sí UK. bẹ́ẹ̀ni ma ọmọ yìí àgbà ló kọ́ receive WhatsApp message ọmọ mi àgbà ẹni wù mí dé. Nàìjíríà yẹn ìlú òyìnbó ní kálukú mọ́mọ́ ẹ̀. yes ma so ó receive message kan lórí WhatsApp ẹ ní sometimes late last year so gbogbo message yẹn wá jẹ́ èpè yẹn ṣàdárúkọ ìwà kín ó máa ṣorí burúkú ni ó máa èpè ìṣàpọ̀ bọ́mọ ṣe fi hàn mí nìyẹn pé mọ́mí who is this pé kí wọ́n á kà èmi náà ṣàkà mí bí mo ṣe pé nọ́mbà ẹni yẹn ó jẹ́ international number UK line +44 nọ́mbà yẹn wà lọ́wọ́ mi náà báyìí so mo ṣáà pé ẹni yẹn mo ṣe gbé ni mo ṣáà kí wọ́n ẹ̀ka sàn ó mo ti gbọ́ póbìnrin mo lẹ́ ẹ̀ka sàn máa o ẹjọ́ mẹ́sẹ̀jì kan wo orí fóònù ọmọ mi ń sìn èmi ni mọ́mí ọmọ tí mẹ́sẹ̀jì wọ orí fóònù wa ni mo mọ ṣùgbọ́n ọmọ Akínọláyà Fawaz Akínọláyà ni mo ní bẹ́ẹ̀ ni mà bàbá ẹ̀ ló ní gbogbo messages yẹn mo kàn fẹ́ kí bàbá ẹ̀ mọ̀ pé tí n bá ready láti deal pẹ̀lú òun tán mo máa rí tí n bá ṣe tán láti wá kó wá lè mọ̀ pé tí mo fi mọ nọ́mbà ọmọ ẹ̀ èmi wá ní mọ́mì ó ti block woman yẹn. èmi ní mọ́mì mo ní mọ́mì ẹ jọ̀ọ́ mà ọmọ tẹ sẹ́yìn mẹ́sẹ̀ sí èmi àti àwọn mẹ́tẹ̀ẹ̀ta àwọn àbúrò ẹ̀ náà méjèèjì sì ní àkàtà Akin o sì pẹ̀lú Akin mọ́ o pé kò lè ríbi díṣẹ́ fún Akin tẹ́ sọ Akin náà ní kẹ́ reach ẹ jọ̀ọ́ mo fọlọ́wọ́n ba bẹ̀yìn mà ló wá ní òun mọ̀ pé òun kọ́ ni kóun sọ gbogbo nǹkan tó ń ṣe fún ọmọ ẹ̀ ni pé òun tóun dúró tóun sọ̀rọ̀ ẹ̀ lòun gbé wọ UK pé òun lòun process UK visa fún tó fi wọlé ó ní married woman lòun pé ilé ọkọ lòun wà pé tóun fi gbé wọlé ó ní òun kọ́ ló ti pè bó ṣe wọlé tóun bá ti sùn nínú ilé lọ́dọ̀ ọkọ òun Akin lòun kọ́ bẹ̀rẹ̀ sí ní lálàárí a máa ṣe òun kóun rí ní every minute pé kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ tóun fi kó kúrò ní ọkọ òun ò mọ̀ pé òun àtàkìn bọ́dọ̀ òun ló wá máa ń dé sí ní UK ó ní débi pé gold òun ní ètò wá lásìkò tó wálé olóhùn mọ̀ pé ó ti ń bọ̀ Nàìjíríà ó ti ṣe dá sí bàbá tí mò ń sọ yìí ó ń torí bàbá Bólú yẹn náà máa ń bóun sọ̀rọ̀ ẹ̀gbọ́n ẹ̀ pé débi pé bàbá Bólú yẹn sọ sometimes fóun pé
òun fẹ́ ṣe òkú àná pé bàbá ìyàwó òun kú pé òun tún send 100k sí bàbá Bólú yẹn kó bóun fún ìyàwó ẹ̀ oríṣi òun pe nọ́mbà bàbá Bólú òun pe nọ́mbà Akin kò lọ pé kó bọ̀ wá lè mọ̀ pé tóun bá rẹ́dì láti track ẹ̀ down òun máa get ẹ̀ lòun fi mẹ́sẹ̀gì ọmọ ẹ̀ yìí so mi ṣàbẹ̀ wọ́n máa yẹ pé ẹ jọ ẹ má bring èmi àtàwọn ọmọ mi into it pé a sì nínú ilé ẹ̀ o àmọ́ anything tó conspire bẹ́ẹ̀ so. arábìnrin ará London yẹn you are free to him mo máa wo messages because gbogbo tó wà nílẹ̀ ní ọ̀rọ̀ kan ibo làwọn ọmọ wà báyìí. ọ̀dọ̀ mi ni àwọn ọmọ mi wà àwọn ọmọ mi mẹ́tẹ̀ẹ̀ta. tó yẹ Akin mọ ibi tí Akin Ọláìyá mọ ibi tó ń gbé. kò mọ ibi tí mò ń gbé. kò dẹ̀ mọ ibi tó ti ń ṣiṣẹ́. kò mọ ibi tí mo ti ń ṣiṣẹ́ kò mọ bóyá mo ti bẹ̀rẹ̀ iṣẹ́ gan mi ì mọ̀ bóyá ó mọ̀. bó tiẹ̀ mọ̀ gbogbo ẹ̀yin Òkè Ìbàdàn àgàtì ọlọ́mọ òòrùn nǹkan kan ò gbọdọ̀ ṣe arábìnrin. ṣé Akin ó ti wá di mílíọ̀nìyà ní ìsìn tó ń tó bí àgbẹ̀ ọmọ kékeré yìí náà ti wà ní trap ẹ̀ wà tó lọ gbégbá léèyàn náà lórí báwo lèèyàn ṣe ẹ̀yin obìnrin báwo lè ṣe máa fọkọtọkọ lè wọ bedroom yìí